ẹni fẹlẹ yìí sòpin ìyàwó òkèlè rílẹ̀ bàbá rẹ̀ ọ̀nà lọ́ní ni ọmọ bísú ìjókòó ìjà kadì ìlórú ọ̀fà ẹ̀yìn láríjà àgbà àríjà àṣọ níjà tó bá dé ìjà lọ́mọ náà ní ìyẹ̀rú ló jà pọ̀ jù tí ó fi má bàbá wọn lóògùn àgbéjà lójú ọlọ́dẹ̀mí ọmọ àpẹlẹjà bí ẹ̀sùnsùn ẹ̀yìn làwọn ọmọ fòsì ayé bí ọmọ òkun òyìn abọ́rúwọ̀yè nílé Ifá abọ́rúwọ̀yè lọ́dọ̀ bàbá láwo onífá ni onífá nìran bàbá rẹ̀ nílẹ̀ nígbàdúmọ̀ oògùn lé oògùn tí àbájẹwé rẹ̀ lókùn kan Ifá mọ̀mọ́ ń bẹ lẹ́yìn tiẹ̀ Ifá ò ní padà lẹ́yìn ẹ̀ yọ sọ̀tọ̀ sọ̀lọ́ ọmọ yọ owó èrè àníbẹ̀ yìí ṣàṣe mọ́ olúwo wa olúwo ńlá olúwo àgbàdo ìgbọ̀gbìgbọ̀ fáyọ̀ ní aláàdé lóru dásílẹ̀ gbogbo wa yíyọ mọ́lẹ̀ nú ẹgbẹ́ àmọ́lẹ̀ Olódùmarè ìyàrú ọ̀kẹ́ olówó nìran bàbá rẹ̀ ìwòye àná lájẹ màálùú tawọ́tawọ́ lóòlì ọmọ alálàbí ìyàrú ọlọ́ba àbíyí tẹ́lẹ́ni ọmọ gbọ́n ká àmọ́ sọ́jà ìyàrú alálọ́sàn lálẹ́ ọlọ́lọ́ ní ọmọ ṣùgbọ́n tí ń ta ní gbàndéńdé ìgbónire yẹ́rẹ́ ní sáàlì ọ̀fà ìyàrú adéàkẹ́ ọ̀pọ̀ mẹ́sìn bẹ́ẹ̀ ni ìkan ìwọ̀n ọ̀pọ̀ mọ̀ọ́mọ́dù àyè kékeré àgbẹ̀kútélé àgbàmẹ́lẹ́ wá dádárin lójú ògùn àgbéjà lójú ọlọ́fà àbíbí tẹ́lẹ́ni ọmọ ẹ̀dí ẹ̀bà lókun ara èrèkùn ara adìyẹ ẹ̀dẹ̀gbẹ́dẹ́ lára rẹ̀ lùpẹ̀sí ọmọ làkọ́fà òun gẹ́gẹ́ ní olùsábẹ́ èèyàn dábàá lẹ̀ oṣù lulẹ̀ yìí abala yìí ní ìjà ayébi pẹ̀lú ààrẹ alálọ́bí ìyẹ̀wò ọlọ́fà àbíbí tẹ́lẹ́ni bàbá eléyè ọmọ akọ́sẹsẹ fọyàlé owó ní tọ́lọ́wọ́ rẹ̀ abalẹ̀ yìí lálàáfíà ara èyí aláwọ̀ ní jẹ́dẹ̀pẹ̀ gbogbo yóò ní kúkú mọ́tò ní kúkú yíwó bálú yóò ní dá ibi tá a ti wá ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ abọ́dúbọ̀yè lé fáwọn ẹ̀yìn ìyá nípa ẹ̀ máa rọra mọ́dúdú ewúrẹ́ ẹ̀yìn ìyá Fáyẹmí Àlàdé gbogbo yóò ní sòfò ọmọ ilé Ifá ọlọ́mọdọ̀ náà ní nínú làábóyí ìyá olóyè wọn gbàdúgbò ṣẹ́gun owó ní tọ́lọ́wọ́ rẹ̀. wọ́n bá yàtọ̀ oyè náà nù ó di kórè oyè náà kórè wá ó di kórè.
ètò tí ó kàn náà ni bíbá olóyè sọ ọ̀rọ̀ ìsìtí. Ẹni tí a pè náà ni Babawo Àjàní Akíndọ́là. Ẹ bá wa fi àtẹ́wọ́ gbé bàbá dìde. Ọjọ́ ìwọ̀dókò lórí tí ìjọ ìmọ̀lẹ̀ olóògùn àgbáyé tó ti ìfẹ́ lórí ọ̀rọ̀ ìdíjú tí wọ́n lé já fún wọ́n máa sọ wípé olówó olóyè orí bẹ́ẹ̀ wọ́n máa sọ wípé ẹni tó ní ìwà olóyè ìyàwó máa ń fún èèyàn lórí àti nípa ibi tí ènìyàn bá fún wọn àgbàgbọ́ ní sọ fún ìyáléká ìfẹ́káyọ̀ ọ̀fẹ́ òbí lónìí wọ́n mẹ́jẹ ojú ọ̀fẹ́ ó sì mẹ́jẹ ohun ìgbéraga wọ́n mẹ́jẹ ojú tán wọ́n máa sọ wípé òun jẹ́ ẹ̀ka tí kò jẹ́. He says we should not be proud because they didn't use Twitter title. That does not mean we're proud, and you must be humble. Even if you want, there are things that you must be humble and others too. So you only go that have the character that this Twitter title is being given to. That's just it. Nígbà tí wọ́n ka ìwé ìtàn ìgbésí ayé olóyè wọ́n ń sọ àwọn ẹ̀ka ibi tó ti kó àwọn ẹ̀ka yẹn tó kún iná ìlọ́pàá sí ìjọ ìmọ̀lẹ̀ olódùmarè tí a ti fi rin olùtọ́jọ́ lórí tí wọ́n fi rúlù. You were given this title based on all your hard work and all your commitment to the spread of Ifa. Wọ́n á ṣàtúntò yìí sọ pé kọ́ máa dẹ́kun ìwà ẹni tí ó wù láwùjọ ìṣẹ̀ṣe. And he said you should not stop and to continue your good ways. You should not stop. Torí wípé oyè lẹ́yìn nǹkan jẹ ìtẹ̀síwájú àti àwọn nǹkan ibi ilé tó pọ̀ sí ìjọba àfikún. Many more good things are yet to come and they are still coming for you. Wọ́n wá ní òtítọ́ fún ìdílé Bákáyọ̀dé, ó ní òtítọ́ fún ìlú Àlàdé, ó ní òtítọ́ fún ìjọ ìmọ̀lẹ̀ olódùmarè lórí gbogbo. You must always be truthful in whatever you are doing to the Bákáyọ̀dé family, to Alade, and to everyone in general. Nígbà tí o bá sọ wípé nínú òmìnira rẹ̀ òfin lọ́wọ́ fún òfin dá lọ́wọ́ sí ìbáfẹ́ lọ́pẹ̀ ní òpó èkó nígbà lẹ́tọ̀ọ́ láti àwọn ìwé bẹ́ àwọn ọ̀rẹ́ ìlú lọ́ọ̀ káfíńtì sọ̀rọ̀ àbálẹ̀ ìlú lọ́ọ̀ káfíńtì sọ̀rọ̀ abábára láti èkó lálẹ́ gbogbo adágúnbá náà rẹ̀ kò sí ìsọmọ lọ́rọ̀ sọ̀tọ̀ ó sọ sọ́kún alára wẹ̀ máa rẹ̀ fún ó sọ sọ́kàkiri àjẹwò wẹ̀ máa rẹ̀ fún ó sọ sọ́kún ọ̀gá àgbọ̀wọ́ àgbà wẹ̀ máa rẹ̀ fún bí ọmọ alára elóbìnrin ọba tí o lò tó 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 lóbìnrin wọ́n ti fàjà lára ìjẹ́ ẹgbẹ́ káàkiri títọ́ ẹgbẹ́ káàkiri gbogbo èèyàn tó tó títọ́ ni máa dùn pé ó ti bọ́ tẹ̀síwájú nínú ìdìbò àti òdodo ní ojú tí ọba gbé dání ní ìṣẹ̀tù The Ifa couple just cited is from Ofun Ogunda that talks about honesty, that you must be honest in whatever you do. It is those that move with honesty that Ifa provides for, that Ifa guides and Ifa protects. So, Elaiboy. Ogo àtọ́ àbúrò ìwòrò. Ẹ bá wa fún bàbá wa ní àtẹ́wọ́ o. Àti olùkọ́ ọdún bábù kọ̀lá náà. Ẹ ṣe púpọ̀. Ètò tí ó kàn ní fífi ewé olèlè olóyè lòyí. A pe abọ́ rẹ̀ ọjọ́ àwọn ọmọdé láti fi ewé olèlè olóyè lòyí kí àwọn abọ́ rẹ̀ náà kí wọ́n tẹ̀lé rẹ̀. Pàkó. Ó ní bẹ́ẹ̀ ní ọmọ ọ̀rùnmọ̀lẹ̀ ẹ̀yẹ́ ọmọ ọ̀rùnmọ̀lẹ̀ ẹ̀mọ̀dé ṣeun ìbáni
Adúpẹ́ ní ọwọ́ Olódùmarè Olódùmarè á jẹ́ kí olóyè tí wọ́n jẹ oyè náà lájọgbó. Olódùmarè á jẹ́ kí wọ́n jẹ oyè náà lájọtọ́. Irú oyè yìí Olódùmarè jẹ́ kó rọrùn. Irú oyè yìí Olódùmarè jẹ́ kó rọrùn. Ìfá ní ọ̀sán gbọ́gbọ́ babaláwo gbólógbó afúngbọ́n. Ilé ìdúró gbogbo lórí àgbọn ìsàlẹ̀ ọjà. Ìjẹ́ akókòjò ìwé lórí amókòjò ìdí ayé gbọ́n. Amókòjò ìwé lórí iṣẹ́ amókòjò ìwé lórí. Amógúndé ayégbòho, amógúndé olóore, amógúndé olóore, amógúndé olóore, amógúndé
Ẹṣẹ́ púpọ̀ ètò tí oṣù kan náà ní fífún olóyè ní ìlẹ̀kẹ̀ oyè á pe olóyè Fáyẹmí Ayọ̀ Adé láti wá bá wa fún olóyè ní ìlẹ̀kẹ̀ oyè bá wa fún baba ní àtẹ̀wọ́ o. God boy. Àjẹgbé àjẹbọ ni olè náà yóò jẹ ó. Àṣẹ. Ìlẹ̀kẹ̀ tí wọ́n ní ká fi ṣe lọ́rùn kò ní wọ̀ lọ́rùn. Àṣẹ. Ẹ̀rù yóò jẹ fún ẹ. Àṣẹ. Yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀ o. Àṣẹ. Yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀ o. Àṣẹ. Yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀ o. Àṣẹ. Ọlọ́tẹ̀ kò ìrá mi ìṣòro fẹ́. Ẹ máa tẹ̀ sí o. Ìgbà fún bàbá ọlọ́kọ̀ ọmọ arúgbó ẹ̀yẹ mú jẹ. Ìbá tèmi ìbá kọ́dá. Ìbá mi ìbá ṣẹ̀dá. Ìbá àràbà ló kù fẹ̀ bàbá mọ́ríwó. Ìbá lèmi ọkọ̀ ọjọ́ òní tí mo rẹ̀. Ìbálẹ̀ mi ò fọjọ́ òní lùmọ̀ràn. Ìbálẹ̀ mi ò fọjọ́ òní lùmọ̀ràn. Ìbálẹ̀ mi ò fọjọ́ òní lùmọ̀ràn. Ní àkéké gbọ́n. Àjìjà gbọ́n. Àjìjà gbọ́n. Yóò pè kúkú lójú. Yóò ìta láyàwó. Ọlọ́gbọ̀gbọ̀ orúmọlẹ̀ yóò kú lójú lójú. Làbájáwó dẹ̀dẹ̀dẹ̀ làbájáwó. Òkú òní pawó lókìdí sọ́run dẹ̀dẹ̀dẹ̀ làbájáwó. Ìyá mi ò ní pawó tó fi jẹ owó dẹ̀dẹ̀ làbájáwó. Ìyá mi ò ní pawó tó fi jẹ owó dẹ̀dẹ̀ làbájáwó. Ọ̀kẹ́ ẹ̀fá mo fẹ́ gbà lónìí yìí. Ìdí ìkáwó níyì. Àjẹjú àjẹtọ́ ni ó jẹ́ òun. Àjẹjú àjẹtọ́ ni ó jẹ́ òun. Kò ní kó àrùn ní ìjọ òun. Òrófó àdàbà, òrófó àdàbà, arúgbó àwọ̀ ẹ̀gbọ́n pátẹ̀ o. Odò àtọ̀. Bàbá wa ní àtẹ̀wọ́ tó
ẹ̀jẹ̀ àrà òjò ẹ̀jẹ̀ púpọ̀ o kí á tó máa tẹ̀síwájú nínú ètò wa àti bàbá wa baálẹ̀ balógun tí wọ́n dé sí àlọ́ ẹ bá wa fún baálẹ̀ ní àtẹ̀wọ́ lára ó lé o ẹ̀ṣẹ̀ púpọ̀ ní orí ètò náà ní tí ó kàn ní kí á fún olóyè ní ìwé ẹ̀rí tí ẹ̀mọ̀tò tí èèyàn bá lọ joyè níbì kan tí ó wá dé bí gbogbo ẹ̀ dání àwọn olóyè ní táǹkà wájà ògbóògbòyè ìwé ẹ̀rí owó tí ẹ̀ jẹ́ olùdà tí ò lè mú jáde lẹ́yìn tó kò gbòòrò kí wọ́n wá lè mọ̀ pé olóyè tiwa ó joyè yóò wá gba ìwé ẹ̀rí báyìí á pè olóyè olúwo Dr. Fáyẹmí Fátúndé Fákáyọ̀dé láti wá àwa fún olóyè ní ìwé ẹ̀rí ẹ bá fún bàbá ní àtẹ̀wọ́ o. Eriwo yà. Àyàgbó. Ọmọ eriwo yà. Àyàgbó àyàgbó. Ọmọ eriwo yà. Àyàgbó àyàgbó olúwa sì pé. Mo kí gbogbo wa pé a kú ìkànnì. A jẹ̀ kú ìfẹ́ inú mọ̀lẹ̀. A kó ọ̀bọ̀ síbi ayẹyẹ ìfinijoyè ìyánífà Fájẹ́mirọ́lá Ìfẹ́táyọ̀ Fákáyọ̀dé John Minis Ògúndì Èdùbẹ̀ gẹ́gẹ́ bí ìyòye táwọn oníyì ti ìjọ ìmọ́lẹ̀ Olódùmarè àgbáyé. Olóyè ti gba ewé oyè, ó gbàlẹ̀kùn oyè, wọ́n gba ìwé ẹ̀rí. Gẹ́gẹ́ bí a ṣe sọ fún wa, ẹ̀rí pé tí a bá ka ìtàn ìgbésí ayé olóyè, a ti rí iṣẹ́ takuntakun tí wọ́n ti ṣe fún ẹ̀sìn ìṣẹ̀ṣe ní orílẹ̀-èdè Amẹ́ríkà àti ní ilẹ̀ Nàìjíríà àti ní ilẹ̀ adúláwọ̀ káàkiri tí wọ́n fi yẹ ní ẹni ìdálọ́lá. Káàdẹ̀ ní pé nígbà tí a ń ka ìtàn ìgbésí ayé olóyè, a sọ pé Ìfẹ́táyọ̀ ó ní obìnrin àkọ́kọ́ tó wá sí ìlú Àlàdé. A sọ pé àwọn obìnrin òsì máa wá láti orílẹ̀-èdè Amẹ́ríkà sí ilẹ̀ Áfíríkà bí sí Nàìjíríà bí sílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n ní ìlú Àlàdé ti wà níbí, ó ní obìnrin àkọ́kọ́ tí ó wá láti wá tẹ̀fá tí ó darapọ̀ mọ́ ìdílé Fákáyọ̀dé tó dẹ̀ ń jẹ́ orúkọ Fákáyọ̀dé ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ bá mi pàtẹ́wọ́ fún un. Ṣé rí àwọn bàbá wa máa ń sọ pé nígbà míì àyè ọ̀rọ̀ á wà kò ní sáyè, nígbà míì àyè á wà kò ní sí ọ̀rọ̀, nígbà míì ọ̀rọ̀ á wà kò ní sí àyè. Ọ̀rọ̀ wà lónìí tó pọ̀ ṣùgbọ́n kò sí àyè. Ó dàbí wípé ẹni tí ó ń joyè gan nǹkan tá à ń sọ kò gbọ́. Ẹni tó dẹ̀ jí òògùn fọ̀rọ̀ wá ń bí kí á má dára wa lágara àbá ní kí wọ́n wá máa bá wa tú fún kó lè máa gbọ́. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ tí mo fẹ́ kí á mọ̀, mo fẹ́ kí á kọ́ ẹ̀kọ́. Pàápàá jù àwa tí a pera wa ní ọmọ Yorùbá. Láti pé ní ilẹ̀ Yorùbá, kò sí ẹ̀sìn kankan nílẹ̀ Yorùbá ju ẹ̀sìn ìṣẹ̀ṣe lọ. Ó tó di pé àwọn òyìnbó gòkè odò wọ́n mú ẹ̀sìn Jésù wá fún wa. Pé ẹ máa sọ pé Jésù lolúwa. Ìgbó tó yá, káwọn tiẹ̀ tó dé, àwọn Lárúbáwá náà ti dé. Wọ́n gba ọ̀nà àríwá ilẹ̀ Áfíríkà, wọ́n gbà wọlé Haúsá, wọ́n wọ̀ lọ́rin, wọ́n wọlé Yorùbá, wọ́n ní àbàbà wọ́n mọ́tò eégún mọ́, wọ́n bá bọ̀ bá mọ́ mọ́tò nìkan máa bọ̀. Gbogbo ẹni tí jẹ́ Fákáyọ̀dé, ọmọ ẹ̀jẹ̀ Jésù Káyọ̀dé làwọn èèyàn wí. Àwọn òmọ̀lé tí wọ́n fẹ́ tí bá tún jẹ́ Fákáyọ̀dé kó yí orúkọ ti ẹ̀kọ́ mọ́ jẹ́ àbùkù kìíní kan, àbùkù bàbá, àbùkù kìíní, gbogbo àbùkù pọ̀. A lè sọ pé orúkọ tó sọ obìnrin náà láti ìpìlẹ̀ náà ní John Minis tó tó di pé nígbà tó gba ìṣẹ̀ṣe ó yí orúkọ ìpadà sí Ìfẹ́táyọ̀ Fájẹ́mirọ́lá Fákáyọ̀dé. A bá wo gbogbo iṣẹ́ takuntakun tó ti ṣe lẹ́yìn ìgbà tí ó wọ ìlú Àlàdé ní ọdún 2012
tó jẹ́ ọdún kọkànlá sísìn ló kọ́kọ́ wá sílùú Àlàdé tó wá tẹ̀fá lẹ́yìn ìgbà yẹn ló tún padà wá tó wá dóṣù Egúngún tó náà di eléégún tó gbégún ẹ̀ lọ sí Amẹ́ríkà. Ó ti níye èèyàn tí ó tún ti tan ìyìn rere ẹ̀sìn ìbílẹ̀ Yorùbá sí káwọn náà ti tẹ̀lé wá sílẹ̀ yẹn tó wá tẹ̀fá ẹ̀ tó wá di elégúngún. Òun náà ti ní àwọn ọmọ awo tó pọ̀ lẹ́yìn. Ó ní ọkùnrin ó tún ní obìnrin tí wọ́n jí ọmọ awo ẹ̀ tó náà tí wọ́n wà ní abẹ́ rẹ̀. Pẹ̀lú gbogbo èyí tó ti ṣe lókèrè àti èyí tó ń ṣe níbí ó dẹ̀ ní bí ọ̀rọ̀ kan dábí ṣàwàdà ní ọjọ́ ìjẹjọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ akọrin wa tí wọ́n jókòó yìí àti èyí tí ò sí bí nígbà tí Bájẹ́milọ́lá kọ́kọ́ wá sórílẹ̀-èdè yìí nígbà yẹn ìmínú wọn ó ṣẹ̀ṣẹ̀ ńlá kòrò yìí àní máa dárúkọ kẹ́fẹ́ ṣe fúngbà yẹn lélẹ̀ ìtàbáwo fọ́tò ìgbà yẹn tó dẹ̀ ní gbogbo ẹ̀ lọ́wọ́. Ṣùgbọ́n ní èní bàbá Káradé Akínkùgbé kọ́ńtù bàbá Káradé Akínkùgbé òun náà ni ẹni àkọ́kọ́ láti orílẹ̀-èdè Amẹ́ríkà tó wá sí ìlú Àlàdé ní ọdún 2009 tí í ṣe ọdún kẹrìnlá sí àsìkò yìí. Ìgbà yẹn náà ló dẹ̀ jẹ́ Gbáwo níyì ìlú Àlàdé. Mo rò pé láti ọdún yẹn bí ọdún kẹrìnlá sí ìsìn bàbá Káradé ò tún tí padà wá sí ìlú yìí tó wá rí pé ó tún tẹ̀lé olóyè wa ìlú tó fẹ́ wá joyè wá tí wọ́n ti tẹ̀lé wá. Olódùmarè kò ní jẹ́ kí àrùn yóò dàrú. Àṣẹ. Yèyé Gbáwo níyì bẹ́ẹ̀ ṣe ń gbé Ifá níyì kẹ́ Gbáwo ẹrúmọlẹ̀ níyì Olódùmarè a máa gbé ẹ̀yin náà níyì. Àṣẹ. Bàbá Káradé Olódùmarè a máa gbé ẹ níyì. Àṣẹ. Gbogbo nǹkan tó bá tún dáwọ́lé a máa yọrí sí rere. Àṣẹ. A ti wá fi Yèyé Gbáwo níyì jẹ oyè èyí ni ẹ̀rí pé ó joyè. Ó kúrò ní pé ibo ni wọ́n ti fi joyè tẹ́nìkan ọ̀nà ó joyè kọ̀rọ̀ ó joyè ọlọ́dún oyè tó lẹ́sẹ̀ ńlẹ̀ mo jẹ gẹ́gẹ́ bí Yèyé Gbáwo níyì ti ìjọ Ìmọ́lẹ̀ Olódùmarè àgbáyé. Yèyé Gbáwo níyì of Olódùmarè Center of Life International. Oyè tó jẹ is a recognized title throughout the world. Gbogbo ibi tí ìjọ Ìmọ́lẹ̀ Olódùmarè tó bá ní agbádé òun náà ló jẹ́ Yèyé Gbáwo níyì fún. Bẹ́ẹ̀ ni ó dẹ̀ máa rí irúmọlẹ̀ àbẹ̀jẹ̀ fún ìdíyìn náà ní àgbègbè àjẹsọ́lẹ̀. Ẹ bá wa fún olóyè láti ọwọ́ bí wọ́n ṣe ń gba ìwé ẹ̀rí o. Ìjọ ọkọ̀ náà ni ìwúre fún olóyè. Yanifa Mudani Audit. I join.
Àwọn gan ò lọ́sẹ̀, èmi mò ń kọ́ wọ́n ṣẹ́, èmi mò ń kọ́ wọ́n ṣẹ́. Wájà Mìírànlá, Ẹ̀táyọ̀, Akẹ́yọ̀dé, Yèyé Gbáwo níyì ti ìjọ ìmọ́lẹ̀ olóòtú ààrẹ ìwáyé ní ìkọ́ ọ̀jẹ́. Àjẹtọ́, àjẹtọ́, àjẹfi ọwọ́ páwú, àjẹfẹ̀ ìgbòbi. Àṣẹ. Orógbó òṣùgbọ́ àjẹlọ̀lọ̀ bó ti ẹ̀jẹ̀ jáfọ́lógún nínú ọmọ ológun òjì lọ́rùn. Igúnnugún yìí kú léwe. Ọ̀gẹ̀rẹ̀ bí àṣà ìdárúgbó. Ó jogbo ọjà sọ́lé ayé. Ọ̀pọ̀ pawú ó bẹ̀rẹ̀ ìjọba. Àṣẹ. Bí ṣe ń wọ ẹ̀kọ́ rẹ̀ rí rere bẹ́ẹ̀ ló máa rí. Àṣẹ. Bí ṣe ń wọ ẹ̀kọ́ rẹ̀ rí rere bẹ́ẹ̀ ló máa rí. Àṣẹ. Ó jogbo ọjà tán. Àṣẹ. Ó jogbo ọjà tán. Àṣẹ. Àṣẹ. Yusuf. Yusuf. Ó ti ní kí àwọn. Ó ti ní kí gbogbo agbègbè ìyá tó kú dànù kan. Àṣẹ. 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 Ògo atọ́ afúrú ìwòrò fún. Ní olórin àtàrà gbogbo bí wọ́n máa dára yìí rẹ̀. Kí olóyè wa kí wá fi ẹsẹ̀ rájú àwọn olórin. Olóyè olórin bá wa fún olóyè ní orin kí olóyè kí wọ́n fi ẹsẹ̀ rájú. Ẹ wá bá olóyè jó o, ẹ jẹ́ ká bá olóyè jó o.
Tí ó kàn báyìí ni pínpín ẹ̀bùn. Pínpín ẹ̀bùn ni ó kàn báyìí olóyè. Ó fẹ́ fún àwọn ènìyàn ní ẹ̀bùn. Ẹni tí yóò ṣe kò kárí ẹ̀bùn náà ni Abọ́rẹ̀ Fárópẹ́ Ayọ̀adé Ọlágbóyèga. Àwọn ni wọ́n bá wa ṣe kò kárí híhá ẹ̀bùn náà. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Olódùmarè. A sì dúpẹ́ lọ́wọ́ Ìyánífà Ìfẹ́táyọ̀ Ìfàjẹmìrọ́lá Fákáyọ̀dé fún ànáwọ́sí wọn fún àwọn ọmọ ìjọ tí wọ́n fẹ́ fún ní ẹ̀bùn. Olódùmarè kò ní fi wọ́n nípa. Àṣẹ. Gbogbo ìrore tó bá ti ní Olódùmarè yóò jẹ́ kó máa ṣẹ fún wọn. Àṣẹ. Gbogbo àwọn ọmọ tí wọ́n bá fún lẹ́bùn ìṣẹ̀dá wọn náà yóò súre fún. Àṣẹ. Tó bá tún fún yóò mọ. Àṣẹ. Yóò nípa ṣe fẹ́. Àṣẹ. Wọ́n yóò ní kàṣàgbà kó. Àṣẹ. Ẹni tí ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká tẹ́tí lẹ́ o. A lè máa gbọ́ ẹni tí wọ́n máa ń pe orúkọ rẹ̀. Tó bá ti ń pe orúkọ ẹ̀ tó bá ti gbórúkọ ẹ̀ kó bọ́ síta kó wá gba ẹ̀bùn tiẹ̀. Ti Fáṣẹ Ọlọ́dẹ̀dẹ̀.
Tífáṣẹ Ọlọ́jẹ̀dé. Moyinfá Fákáyọ̀dé. Fákáyọ̀dé Moyinfá. Àyọ̀ká Fákáyọ̀dé. Ọ̀gá mo rí represented. Fákáyọ̀dé Àyọ̀ká. Bàbá rẹ̀ ló represented. Yusuf Oyèbánjí. Oyèbánjí Àkàndé. No, àyìnbọn ti wà níbẹ̀ ní. Animashaun Mistura. Awókúnmi Fákáyọ̀dé. Awókúnmi Fákáyọ̀dé. Awókúnmi. Ọjọ́ Arúfáládé. Kí ìyàwó fún bàbá. Awókúnmi Fákáyọ̀dé. Fáwálé Fákáyọ̀dé. Ọ̀ṣúnkẹ́mi Olómi tútù. Kẹ́hìndé Fọlọ́runṣọ́. Kẹ́hìndé Fọlọ́runṣọ́. Fáṣọlá Fákáyọ̀dé.